Africa Content TV. tó ìlú náà tó lè jẹ́ sí àwọn local government tó bá wọlé àtàwọn tọ́jọ́ ọba ṣe kí ni tọ́jọ́ ọba contest ọjọ́ ṣe primary tọ́jọ́ ṣe gbẹ̀ òun náà láti ṣe kí ni ó láti carry anybody along ó lè ṣe one love keep all together kò gbọ́dọ̀ ṣe lẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ náà ti ṣe níbi iṣẹ́ dídọ̀ tọ́ba bẹ́ẹ̀ ṣe single government àwọn dídọ̀ náà wọ́n fẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jẹ́ chairman association wọn ní Lagos State èèyàn kan òun ṣe kí ni èèyàn méjì mẹ́ta náà ló máa jà sípò ọwọ́ èèyàn kan lè ló máa ṣe kí ni ló máa já sí gbogbo ipò tó bá jẹ náà tí wọn kò bá rí challenges tó bá rí rival ìwọ kò ní mọ bó ṣe máa ṣe kí ni o ní mọ bó ṣe máa lóko yẹn wọn ní láti challenge yẹn òkò tó bá máa já ta ni ìdí àgbóná títa ríro lè lákọlà tó bá jí lọ́tọ́ ló ń gbèrè ẹ̀ka tìbíyàwó gbogbo ya èèyàn kan tẹ̀lé olú ọmọ èèyàn kan tẹ̀lé kúlẹ̀tì èèyàn kan tẹ̀lé sórí èèyàn kan tẹ̀lé gbá abájíṣe kìíní kan gbà kan àṣegbá lóò ibi ìṣáná láti ń ké sóògùn ọlọ́dẹ nílẹ̀ kẹrin ẹ bá ju abẹ̀bẹ̀ sókè nígbà gba ìlú pẹlẹbẹ ní wàá fi nílẹ̀ ìkọsílẹ̀ṣọ̀ ní mọ́tò náà ṣe ń bí báyìí ẹ̀yin kọ́ mi tí sábà wọn lọ sí orí orí máa wá ẹni tó yí ẹ̀ bá pé oyin tó náírà òjìlẹ̀ tó lẹ̀ ní common sense tí ò ṣe olè wọ̀n bíríkì wọ́n bìyà tó yí ẹ̀ pé tó ní common sense ìkọsílẹ̀ṣọ̀ ní mọ́tò náà ṣe bí báyìí ó yẹ kó ti yọra sáǹdì ṣẹta àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe àṣẹ ìkọsílẹ̀ṣọ̀ ní mọ́tò bí túṣù wá sí bí báyìí kò gbogbo ìgbà tá à ń ṣe bọ́ọ̀lù sí òtó kò tẹ̀lé mi kò bìlọ́ọ̀mù sí mi ó wá sí bíbà ẹ̀ gbogbo bí à ń ṣe ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ dáadáa ipò ń ṣe dáadáa ẹ̀jọ̀ tó yẹ ká tábà fún ẹ̀ ṣe ẹ̀ kí wá torí tó bẹ́yà torí kò sọ̀pọ̀tì mi kì í ṣáà wá ẹ̀sùn kan kì í wá ojú kòkò ní wá sọ fún bí à ṣe ẹ̀ tọ́ba yóò bá fi àjẹtọ̀ wọn jẹ́. agbé kúndòsì fún yín àjẹ̀dúgbò máa lọ bá ṣẹ̀ lọ. wọ́n pọ̀ bẹ́ẹ̀ nígbà tó yẹ kó wọ́n kó bíláǹsì wọn wá síbí. pé òṣèlè yàgbẹ́yà kó o lè ṣe ká ló tó bẹ́yà bìkọ́sọ̀ kókó tẹ̀lé mi. ẹnu òbí ìwà àwọn tó tẹ̀ ní Lagos Island kan kọ́mítì ìwà lọ́wọ́ bíláǹsì kankan tó yẹ pé bó ṣe wà yẹn àwọn tó jẹ́ bírọ́dà mi ni tó jẹ́ dára dìre àwọn tó bá jẹ́ dára dìre tó bá ṣe dáadáa àwọn láti ṣe kíni tó bá bọ́ ọmọ ìyá ẹ̀ rí ọmọ bàbá òní bẹ̀rù ẹ̀. alátorí tó torí wà lórí àṣìwà ó máa ń máa ti tọ̀mọ́ta kó sábẹ̀ báyìí ṣé wọn la kó sábẹ̀ ní àbí owó ẹ̀ ṣé mi tí mo èmi tí olóògbé yà sí ṣé mi tó olóògbé yà sí ṣé mi máa ti fún ọ báyìí táàbà ní wíyá ara mi ló ti kẹ́kọ̀ọ́ yẹn ṣọ́wọ́ sí tẹ̀sùn ṣé mi máa ti tì í báyìí àbí tí bá máa ti tì í báyìí ṣé stéètì yìí á máa yá ayé lára láti wá kò ní yá ayé lára láti wá náà. àpẹẹrẹ gbogbo àpẹẹrẹ gúúsù ọmọ ẹ̀ tá à ń ṣe òun ní kẹlẹ́ ọmọ méje tó lọ bẹ̀rẹ̀ àkọ́kọ́ sí gbogbo yìí kẹwàá náà àdẹ̀kọ́ bá kẹwàá àdẹ̀kẹ́ bá ti débẹ̀ kẹwàá lọ sáìn happiness bẹ́ẹ̀ gbádùn lórí everybody show sign pé gúúsù ọmọ ẹ̀ dáná. àtijọ́ lọ́jọ́ kò sí gbọ́dọ̀ lọ́jọ́ ní sori yíyọ̀ ká ti lọ sí léde o ìwúlò bẹ́ẹ̀ ẹ̀ rí lọ́jọ́ ọ̀gbọ́n wò pé èrò yìí ìbò ẹ̀ ti lọ kó wọn wá. Same time ẹni sì kẹ́gbọ́n mi dáadáa gbogbo ẹ̀yin tá a lọ sí community assembly àwọn ọmọ ọlọ́wọ́ ta fẹ́ yọ kúrò nínú ìyà ẹ̀ túbọ̀ lọ fún wọn sínú ìṣòro. tí àbá wò pé tó bá yẹ pé epo pass 4 years tó bá yẹ pé epo ọmọ yẹn wọ́n gbádùn wọn balance ṣé o ṣe pé ẹ̀fẹ́ ti pèsè báyé wọn jẹ́ àtúntò tá a fẹ́ ṣe kúrò ṣe
márúwá ó yẹ ká sọ́ọ̀fù láti àti sóòlù dé branch tó unity ni ká lè ráyè mójútó nǹkan yẹn àwọn ìyá ti jẹ ẹ̀wọ̀n bíbù yìí jù pé àbúrò fi kùyà fún ọ lọ. òun la ṣe sọ pé kí branch máa bá ṣe ẹ̀ lọ kí unity máa bá ṣe ẹ̀ lọ àwọn solar expo accept wọn aside ẹ̀yin kọ́mítì náà lọ síbẹ̀ ẹni sísìkò dáadáa àtẹ̀yìn náà tẹ̀lé kó lọ́wọ́ bá ṣiṣẹ́ àwọn kọ́mítì náà wọ́n bá yín wọ́n lẹ́tọ̀ọ́ láti dissolve branch wọ́n ọ̀tẹ̀ tún lẹ́tọ̀ọ́ láti dissolve branch pẹ̀lú àlàyé ni wọ́n lẹ́tọ̀ọ́ láti dissolve branch bóyá sọ́nà ṣe àmì ọ̀dà ìwọ branch àmà ẹ̀ gbọ́ bóyá ọmọ abẹ́ ẹ̀ gbọ́ máa níwọ̀n bó oṣù wọ̀ àdóńdó ìtorí pé kí ni tọ́ba ní knowledge owó ní state pé kí gbogbo fóònù náà wá fún 5 million wá bóyá fóònù náà ó sọ 5 million ó sọ 10 million mọ́ yín lọ́wọ́ òun náà kún sí branch for 500,000 branch àmàmí náà ìyẹn náà fi gba 4 million lọ́wọ́ gbóyí èmi àmà àpò ẹ̀tẹ̀wọ̀n lábẹ́ ìyẹn mo ṣe ní wọ́n lẹ́tọ̀ọ́ láti dissolve branch èkí àtìkà committee fọ́ọ̀sì díìsì ìjọba ń sọ ọ́nbẹ̀ ọwọ́ ẹ̀yìn kí àtìkà lọ́wọ́ máa sọ sí security ìjọba ń sọ ọ́nbẹ̀ ọwọ́ ẹ̀yìn kí àtìkà lọ́wọ́ máa sọ sí tíkẹ́ẹ̀tì ìjọba ń ta ìgbésòro tíkẹ́ẹ̀tì ọwọ́ ẹ̀yìn kí àtìkà lọ́wọ́ máa dé sí ọ́fíìsà di yíyí orí ọwọ́ ẹ̀yìn kí àtìkà lọ́wọ́ máa dé sí. àníkẹ́ kọ́kọ́ lò ná bóyá díìsì ìjọba lọ́wọ́ branch náà ọmọdéwọ́ bóyá pọ́ọ̀lù ẹ̀yẹ̀ wò bóyá lómi tíkẹ́ẹ̀tì tó ń fún bóyá pọ̀jù ẹ̀yẹ̀ wò bóyá tíkẹ́ẹ̀tì tó ń fún bóyá kéré ẹ̀yẹ̀ wò bóyá ọ́fíìsàlì tó ń gbà lọ́wọ́ ẹ̀ bóyá pọ̀jù ẹ̀yẹ̀ wò kẹ́ni ẹ̀ máa pé branch by branch lábẹ́ sóòlù yẹn pé branch àmàyí náà báwo ló ṣe rán gọ́ọ̀mẹ̀ntì yẹn sí tí gbogbo àwọn ọmọ abẹ́ẹ̀ bá ní branch àmà wọn bó ṣe ṣe ó ti yára kò fìyà jẹ wọn kò mà ti tọ̀ wọn báyìí kí ẹ lẹ́ẹ̀tì sọ fún branch bẹ́ẹ̀ fún. àmọ́ branch tẹ bá rí pé kọ̀ọ̀pìlẹ̀ wà nínú branch yẹn ìgbé branch àmà wọn tẹ̀lé ní gbogbo nǹkan yẹn except one aside kò ní ṣe pé bóyá branch àmà yẹn ò ní padà sípò ẹ̀ lọ́mọ̀ except one aside kẹlẹ̀ fún gbogbo mistake tó wà nínú rẹ̀ láàárín ẹ̀yìn kọ́mítì ta yọ̀ lọ ẹ̀mú méjì mẹ́ta ní síbẹ̀ láàárín ọ̀wọ́n tó wà níbẹ̀ náà bóyá láti another branch tí wọ́n lè ṣù ẹ̀mú méjì mẹ́ta náà síbẹ̀ tó ti gbọmọ ṣe ara wọn kọ́ lọ ṣe àtúntò yẹn wá fún ẹ̀yìn kọ́mítì tóyìn tá a bá ń ṣàlàyé tá a bá ń parí sọ̀rọ̀ pé wọ́n yé e àmọ́ ilé mi pọ̀ nínú ẹ̀yìn kọ́mítì yẹn. gbogbo wa ti mọ̀ wípé anumọ̀ nínú lẹ̀ èèyàn tó ń fọ́mọ lóúnjẹ tó bá fún ní ṣíbí mẹ́ta òun náà gbé ṣíbí kan sẹ́nu tó bá fún ṣíbí mẹ́rin wà á gbé méjì sẹ́nu tó bá fún márùn wà á gbé kínní àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀fẹ́ ṣe kí ni ẹ̀fẹ́ tó ń jẹ sọ́mọ lẹ́nu ọmọ tó jẹ ṣíbí kan òsì jẹ ṣíbí mẹ́wàá. láàrin ìjọ kan Friday láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ní kọ́mẹ́tì láàrin Friday sí Monday tó mẹ́rin títí mi gbọ́ lórí títì mo wà á dúpẹ́ púpọ̀ lẹ́yìn ìtajà kọ́mẹ́tì mo lè wà disappointed of eléyìí ẹ̀jẹ̀ last one ìwé wọn fẹ́ níbọ̀ níbí ẹni kọ́mẹ́tì tá a bá ti yọ̀ síbẹ̀ gbogbo yìí ká ti yọ̀ síbi nǹkan yẹn bẹ́ẹ̀ bá ti lọ ṣe nǹkan tá a rán yín bẹ́ẹ̀ tó yẹ pé kọ́mí yẹn lọ ń ṣe màá pè é wá sí ibà màá dẹ́ ti sọ́ọ̀fù ní disgrace mi kẹ́ fún ẹ ìyẹn ní pé wà kọ̀pútẹ́ ló ń ṣe àyẹ̀ sí mi àyẹ̀ sẹ́ńtà ló dá kọ́mẹ́tì sílẹ̀. àmọ́ ọ̀pẹ́ ṣùgbọ́n wà tó ti sọ̀rọ̀ ẹni sì sí mi